ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa Wale Aburumakun ló kọ mi. Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ wọ́n pé àìgbókèrè ká mọ dídùn ọbẹ̀ yín téèyàn ọba sì mọ̀ lámọ̀dójú sàgbà àròrí ẹni. Bẹ́ẹ̀ ni àìgbókèrè ká mọ dídùn ọbẹ̀ yín téèyàn ọba mọ̀ lámọ̀dójú ọ̀sàgbà làákàyè ẹni òun ni ìròrí èèyàn. Ẹni ọba ti ń bá mi bọ̀ ti pẹ́ ọ̀tá Adélékè ni ó pè mí látàrí bí mo ti ṣe máa ṣe àwọn ìyànnàná kan lórí bó ti ṣe é ṣe kí ọ̀rọ̀ ètò ìdìbò tí ń bọ̀ nínú ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2026 yìí ó lọ. Ṣùgbọ́n ní ẹnu lọ́lọ́ yìí tí wọ́n ṣe àgbéjáde ọ̀dọ́mọdékùnrin kan tí wọ́n fi ṣe agbẹnusọ fún campaign organization Adémọ́lá Adélékè nínú ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ètò ìdìbò tí ń bọ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí ọ̀dọ́mọdékùnrin ọ̀hún jẹ́ ìyún barrister Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì. Nítorí pé ó wá jẹ́ ọ̀dọ́ tó sì jẹ́ pé ọ̀dọ́ lèmi náà. Ìyún wá fún mi ní àǹfààní àti lè súnmọ́, ó fún mi ní access láti lè béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ wípé kí ni ń lọ lórí ètò òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ìṣèjọba rere ní inú ìpínlẹ̀ náà. Ó wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi. Kì í wá ṣe pọ́ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi nìkan o, mo mójú ara mi dé ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí tó jẹ́ wípé fọ́nrán rẹ̀ ń bọ̀ lọ́nà tí ẹ̀yin fúnra lára yín ò fojú ara yín rí. Ẹ̀yin alára wa bá bá ní parọ́ tá a sì ní ṣèké, kódà bá bá ní parọ́ ká sì tún ṣèké gan, Adémọ́lá Adélékè gbìyànjú nínú ìpínlẹ̀ Ọ̀ṣun. Bá bá ní parọ́ tá a sì ní ṣèké, kódà bá bá ní ká parọ́ ká sì tún fi èké gan kún, Adémọ́lá Adélékè gbìyànjú nínú ìpínlẹ̀ Ọ̀ṣun. Èmi gẹ́gẹ́ fúnra lára mi ṣẹ̀ṣẹ̀ láǹfààní àti fi ojú ara mi rí àwọn tí ń ṣẹlẹ̀ ní inú ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ ètò ìṣèjọba rere ni. Adémọ́lá Adélékè gbìyànjú nínú ìpínlẹ̀ Ọ̀ṣun. All thanks to barrister Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì. All thanks to barrister Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì. Òun fúnra lára rẹ̀ ló invite mi wá sí inú ìpínlẹ̀ Ọ̀ṣun pé àìgbókèrè mọ dídùn ọbẹ̀ ọmọ Aburumakun wá fi ojú ara rẹ̀ rí àwọn tí ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo wá lọ sí ibẹ̀, fọ́nrán rẹ̀ ń bọ̀ lọ́nà, ẹ bá pàdé ẹ̀yin alára wa. Fọ́nrán rẹ̀ ń bọ̀ lọ́nà, ẹ bá pàdé lórí ìkànnì mi láìpẹ́, ó ṣeé ṣe kọjọ́ la àbọ̀túnla, ẹ bá pàdé. Mo lọ sí inú ìpínlẹ̀ Ọ̀ṣun, mo lọ fi ojú ara mi rí tí wọ́n ń pè ní ìṣèjọba rere. Adémọ́lá Adélékè gbìyànjú. Yàtọ̀ wá fún yún, ó tún wá mú ẹsẹ̀ sójú ọ̀nà, mo bẹ̀rẹ̀ sí ní ṣe ìfọ̀rọ̀wérọ̀ ohun ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn èèyàn ní agbègbè ibi tí mo dé sí nínú ìpínlẹ̀ Ọ̀ṣun. A kú òun bẹ́ẹ̀ ó tún lọ sí Òṣogbo Òròkì, adé odò Ọ̀tìn, ìjọba àbílẹ̀ odò Ọ̀tìn ní apá ọ̀nà Òkùkù lọ́hùn, kódà adé Jẹ̀ṣà. N ò dé Ẹdẹ o, kẹ́ mẹ́bà àpẹta lé sí ògbè bí ìṣelégbè, n ò dé apá abẹ́hùn. Mo dé odò Ọ̀tìn, mo dé Òkùkù, mo dé Jẹ̀ṣà, mo dé ìjọba àbílẹ̀ Ayédáadé, mo dé Ìrèwọlé. Ẹ̀yin alára wa Adémọ́lá Adélékè gbìyànjú. Tá a bá pé charity jà bá ń bẹ̀ ń bẹ̀ ẹjẹ́ á parí ẹ̀, bá a bá pé ká yọ tọ̀tẹ̀ kú ò kódà ká tún fi tọ̀tẹ̀ kún, Adémọ́lá Adélékè gbìyànjú ní inú ìpínlẹ̀ Ọ̀ṣun. Kì í ṣe pé bóyá èmi ni mo kàn jí lọ́jọ́ kan tí mo wá pé mo fẹ́ lọ rèé sọ̀fin tó tàbí túṣu désàlẹ̀ kòkò ọ̀kọ́ kan o. Barrister Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì ni ó pè mí wípé mo rí ọ̀pọ̀ àwọn fọ́nrán tí ọmọ ṣe lórúkọ Adémọ́lá Adélékè, àbí? Kì í ṣe pé mo bọ́ bínú o, kì í ṣe pé bóyá mo ní nǹkan kan bí àwọ̀ pẹ̀lú rẹ̀, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí o wá fi ojú ara rẹ̀ rí tí ń ṣẹlẹ̀ ní inú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ Aburumakun, àwọn nǹkan kan bẹ tí mídíà ò ní ṣàlàyé, àwọn nǹkan kan bẹ tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ò ní jẹ́ kí ó hàn sí gbangba òde, nígbà ó jẹ́ pé ẹ̀sìn ẹni yìí ga lójú ọ̀tá ẹni yìí sì kóòdù ọ̀yà. Ìdí rèé tí èmi náà ṣe wá tamọ́ra ó balẹ̀ bàgẹ́ sí inú ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo fojú lóúnjẹ ẹ̀yin alára wa o, ìjà bá ń bẹ́ńbẹ́ ẹjẹ́ àparí ẹ̀, ẹjẹ́ àyọ tọ̀tẹ̀ kúò tàbí ká tún fi tọ̀tẹ̀ kún. Bá a bá pé ká yọ tọ̀tẹ̀ kúò tàbí ká tún fi tọ̀tẹ̀ kún, ní ìwòye tèmi o béèyàn ọba ní sẹlọ̀n, kódà kéèyàn fẹ́ sẹlọ̀n gan. Ní ìwòye tọ̀dọ̀ tèmi béèyàn ọba ní sẹlọ̀n, kódà kéèyàn fẹ́ sẹ Ọlọ́run, kéèyàn jẹ́ ẹni bí fàpòsùn ẹ̀dá, kéèyàn jẹ́ ẹni bí ọ̀tá Ọlọ́run. Ní ìwòye tọ̀dọ̀ tèmi, Adémọ́lá Adélékè gbìyànjú ní inú ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn elédè Gẹ̀ẹ́sì a sì máa sọ̀rọ̀ kan pé one good turn deserves another. Ìyún ní pé ìgbà tá a bá fi wíkà ńlá fi san, ìgbà tá a bá fi wíkà òun ni a fi mọ̀ san padà. A good turn deserves another. Tọ́ ẹ̀yin alára wa, mọ̀ mẹ́yẹ bọ̀ lápò ní èdè o. Ẹ jẹ́ n tún láǹfààní àti tún fi ojú sí àwọn nǹkan kan ní iṣẹ́ eré, iṣẹ́ ribiribi. Torí ẹni tí ó bá sẹ́rí ẹni tí ó bá pẹ̀gà àjànàkú ni ó pé kíni náà kọjá òun rí nǹkan fìrí. Bá a bá rérin kápá rérin. Lọ́wọ́ tí mo ti rí tí ó jẹ́ pé ojú òṣèré wòran mẹ́nu mọ yálẹ̀ dẹ́rẹ́ yìí,
wọ́n tún pé ọ̀pọ̀ tún ń bẹ tí àwọn tó fẹ́ fi hàn mí sí. a ní gbogbo ẹ̀ ní ẹ bá pàdé nínú àwọn fọ́nrán èyí tí ó jáde lórí ìkànnì mi láìpẹ́ yìí. ẹ jẹ́ barrister Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì, ẹ jẹ́ ó tẹ̀ iwájú nínú àwọn nǹkan tí àwọn iṣẹ́ ribiribi tí Adémọ́lá Adélékè ti ṣe nínú ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tí wọ́n ń fi hàn mí lọ́wọ́lọ́wọ́, ẹ jẹ́ wọn ó fi hàn mí délé, ẹ jẹ́ wọn ó fi hàn mí tán. ẹ bá pàdé lórí ìkànnì mi láìpẹ́ yìí alára wa. ṣùgbọ́n bí tá a dé dúró yìí, mo lè fi ọwọ́ gbáyà fún yín pé Adémọ́lá Adélékè ó gbìyànjú gẹ́gẹ́ bí gómìnà nínú ìpínlẹ̀ Ọ̀ṣun. ìgbà tá a bá sì fi wíkà ńlá fi sàn án, ìgbà tá a bá fi wíkà lèèyàn fi mọ́ sàn án padà. ó ṣe jẹ́nu ẹ̀yin alára wa, n ò ní wíjù báyìí lọ ná ká mọ́ torí àwíjàre kí tọ́ wa tán lẹ́nu. ẹ kú kalẹ̀.